kéèyàn fáàrọ̀ wakọ̀ kó fọ̀sẹ̀ sábórin kó falẹ̀ sọdẹ tí ó bá ní déèyàn ká jẹ. Kọ́lápọ̀ gangan lórúkọ àbísọ mi ṣùgbọ́n nígbà mo ń ṣe kọ̀ǹdọ̀ èyí ni wọ́n sọ mí di Oriogbade. ẹ̀rọ náà lọ́wọ́ ń gbà yẹn kó tó di pàwọn ẹ̀gbọ́n mi sójà mi ẹ̀fẹ́ kí n jìyà díẹ̀ mo sì gbìyànjú mọ́ra ní iṣẹ́ garawa kan kó tó di pàwọn náà gbé mi lórí sókè díẹ̀. lẹ́yìn gbogbo yẹn nísìn gbogbo nǹkan dẹnu kọlẹ̀ kódà àwọn ará àdúgbò ẹlẹ́ta gan ni ń ṣàánú mi nígbà tí ọ̀sẹ̀ náà kan fún wọn. Dubai wa dolo kada tó mọ́rúwá sẹ́lẹ̀ ìtọ́jú ilé ẹ̀yin ìjọba ẹ̀wù àṣẹ láàánú ìyà ń jẹ Nàìjíríà o. wọ́n ka skul díẹ̀ ṣùgbọ́n òwe ló lé mi kó skul wọ́n gbé àsàmẹ́ǹtì fa ní skul wọ́n wá ní akọ̀wé 5 wá wọ́n wá kọ tíṣà ń gbowó oṣù ó ní òtóhun kí ni kẹ́lẹ́wọ̀n ó ṣe iná jọ ń ṣèjọba ìtàn fi lé mi kó skul nu. ogun wa jogun lọ ìyá àjẹsà fún gbọmọgbọmọ. ogun Boko Haram nǹkan àtàwọn Fúlàní jiyànjú. mọ̀ pé ń tọ́fẹ́jọ́ Mustapha sùn àbáṣà àṣà pé ń jẹnu ẹ̀yà ni. mo ti má rí Ọlọ́run sì jogún ọmọ méjì fún mi. ó ń búrẹ́dì tóge tó lò ní rogun àsáré pé kò ya ni mo délé ni. àfojúsùn mi ni pé mo fẹ́ ṣe dáadáa láyé ìfẹ̀jẹ́ kọ́ màmí ọ̀dọ́ ọmọ ọlọ́mọ orí ká tó mọ̀ pókè tí ó sì lé àgbẹ̀sà rẹ̀ dópin á sá máa lólé ayé ìlọ́nà. dáàlé ààyòbó tọ́jú ẹ àlè lò tán báyìí. bàtà ìwà lọ sùkúl sáwọn ọmọ ìṣàn lọ sùkúl. ọmọ ẹ̀gbọ́n mi tó mọ ọ̀dọ̀ gan nígbà tí ṣàìsí mo ti lọ mú nǹkan mi ó sì wà nílé wọn lọ owó dà à ń sọ pé òṣòwò lù ẹnìkan sọ pé ó di ajé ilé àwọn ẹ bá ọmọ sàlẹ̀ sí ńládọjà ẹ̀yà mọ́ ọkọ̀ tí ó tẹ̀lé ònìkan ni ọmọ òde ajé ni ọmọ yẹn ń lo bàjáde. ẹlẹ́ta lẹ́yìn wà. ìyá máa gbé fún fọ́tò kò ní kọ́ ní fọ́tò lé nígbà tí ọba súnmọ́ kámẹ́rà. ṣé ilé ẹ̀sọ́ ní ti bẹ́ẹ̀ tó wà lẹ́lẹ́ta gbogbo ní ìgbé yóò tà. tí ọba jára mọ́sẹ́. àmọ́ ẹ̀yin jára mọ́sẹ̀. kéèyàn fáàrọ̀ wakọ̀ kó fọ̀sẹ̀ sábórin kó falẹ̀ sọdẹ tí ọba ní déèyàn ká jẹ. kí ló gbé yín láti Mọdákẹ́kẹ́ wá sí Ìbàdàn? bẹ́ẹ̀ lábí ni ẹ mọ̀ pé téèyàn bá wà lágboolé ibì kan ọgbọ́n agboolé náà ni ó bá dàgbà téèyàn bá bọ́ta yóò tó kọ́gbọ́n agboolé mẹ́wàá agboolé wọn tó mú mi bọ́ta nù. láti ìgbà tó ti wà ní kọ́ńdọ̀tọ̀ àwa iná làmúdá àdúgbò èmi gẹ́gẹ́ bí ẹnìkan mọ́ lọ kẹ́rù rẹ̀ kúrò ní fámìlì àṣẹ wàbí tó fi gbalé ládùúgbò lónìí o lè ṣiṣẹ́ lénìí ìjọ mi ò lè má rí iṣẹ́ kankan ṣe gan súlẹ̀ tọ́pẹ́tọ́pọ̀ wa bá dé 10 naira 2 naira àwa náà mọ̀ ra nǹkan fún un. tọ́ọ̀bù tí mo wà wọ́n sin lọ́ọ̀ lára mi ni àwọn ará àdúgbò náà túwó jọ náà fún ẹni tó ní 10 naira tó ní múrí kan náà bá sọ́ọ̀bù fún mi. tí n bá dájọ́ tipátipá mo àtún ti yáwó lọ́wọ́ aládọ́jọ́ gangan kó tó di pé oṣù parí yìí tó máa san gbèsè lẹ́yìn alájọ ni. àwọn ọmọ rẹ̀ náà nàbà wọ àwọn ẹ̀kú tí mo kọ́ wọn ṣe nù eléyìí tó jẹ́ àgbà kò ní léèwé nǹkan tó ń lọ látàrọ sílẹ̀ lẹ́sìn gan kò lọ ẹ̀dá mọ̀ pé wọ́n sọ pé ọmọ ẹni lọ́jọ́ lẹ́ni nígbà wọn bá kàwé tó sì dáadáa tó bá dọjọ́ ogbó wọn ò ẹ̀pẹ̀ tó dùn gan bó ṣe wà ẹsẹ̀ tó ní kò péye ó lè di lọ́la ń bẹ̀rẹ̀ sí kó pé ọ̀rẹ́ mi ẹsẹ̀ yìí wọ́n o àìmọye nǹkan táwọn náà sọ pé yàtọ̀ ilé ìwọ. kọ́mọ mi lọ léèwé kan sì ṣe nǹkan tágbára wọn bá ká fún mi torí ẹ̀ ń wò lẹ́nì kankan o kì í ṣe kérò ọ̀pọ̀ lọ́dẹ̀ là ń sọ kì í ṣe pé wọ́n rí ẹni tó bí mi o mo lọ́mọ ìyá o ṣùgbọ́n ọ̀nà wọn ti jìn. wọ́n anybody ti sọ sí ti rí pé bí àwọn ní medical condition. no kò ṣẹlẹ̀ rí. tó kò sí pé medical condition wọn ní tí wọ́n fẹ́ rí bẹ́ẹ̀. kò ṣẹlẹ̀ rí. ìgbàgbọ́ bí ṣé àwọn parents ní wọn sọ pé ní condition kọ̀ọ̀kan tó affect orí. rárá o mo ti dáyé tán ìgbà atẹ́gùn fẹ́ sí ní tó tóbi sí. ṣé ẹ̀yin náà mọ̀ pé àwọn èèyàn mọ̀ yín káàkiri bẹ́ẹ̀. mi ò mọ̀ torí ilé fàájì láti dá àwàdà alẹ́ bí ká máa ṣe fàájì ká máa fọ̀rọ̀ gbé ọ̀rọ̀ ìní wọ́n fi sẹ́ǹdì mi lórí Facebook èmi ọ̀mọ̀ pẹ́ tí tá a jọ ń sọ̀rọ̀ gan mi ọ̀mọ̀ kì í ká mi. ó nàìjíríà lọ báyìí. ìdòwú ti sọ pé òun làkọ́ bí. ó wá sú wa o. láyé kọ́ méjì òsì láyé àwọn méjì ń bẹ láyé kò tí tó fún wọn. by mistake sì yá dò. Ọlọ́run ṣàánú wa o. ṣé kó rí bẹ́ẹ̀ ni. Ìjàbára wa ni o. ẹni tí ó sì fariwo dé ọ̀bà nǹkan gbowó oúnjẹ ní ọmọ rí. mo ní tó o bá ń bínú orí mi mo ní kó jájọ chẹ́ǹjì kí wọ́n ní olódìlẹ̀ sùn kó lè bá ẹ̀kú mò ń ti wàhálà. orúkọ mi ni Olúwaṣẹ́gun Ayélọ́jà. orúkọ mi ni Orí Adé Wellington tí ń ṣe vulcaniser ní Ẹlẹ́ta níwájú lọ́ba ètò dé.